ọ̀rẹ́ ṣẹ́rí gbogbo àwọn tó bá ti mọ ìràwọ̀ tí wọ́n ń lò irú wọn ni wọ́n máa ń padà sọ pé àwọn ń gbàdúrà àdúrà ò gbà, àwọn ṣe àwọn ò rí ṣe. ọ̀rẹ́ èèyàn máa ṣe kò ní rí ṣe torí pé kò mọ ohun tó yẹ kó mọ̀, torí gbogbo ẹni tó bá ti mọ ohun tó yẹ kó mọ̀ wọn ò ní ja ogun tó yẹ kó jà. Irú ìràwọ̀ wo ló ń lò ọ̀rẹ́ mi? Ṣé ìràwọ̀ iná ni? Ṣé ìràwọ̀ afẹ́fẹ́ ni? Ṣé ìràwọ̀ omi ni? Ṣé ìràwọ̀ erùpẹ̀ ni? Irú èmi tí mo bẹ̀ sọ̀rọ̀ ń sìn, mo mọ ìràwọ̀ mi, mo sì mọ ìràwọ̀ tí àwọn ọmọ mi ń lò. Wo ìràwọ̀ rẹ àti ìràwọ̀ ìyàwó rẹ, òun ni yóò sọ̀rọ̀ ọmọ tẹ́ ẹ máa bí, òun ni yóò padà sọ̀rọ̀ nǹkan táwọn ọmọ yẹn padà fẹ́ dì fún yín. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni kò di olùrànlọ́wọ́ fún àwọn òbí rẹ̀ nítorí wípé ìràwọ̀ bàbá àti ìyá tó bá ti papọ̀ á bí àwọn ọmọ tí wọn ò ní dolùrànlọ́wọ́ fún wọn. Ìyẹn lẹ́màárọ̀ ọmọ ẹ̀mí ìtàn ni àwọn ọmọ tó ń ṣe lágbájá, àwọn pe ọmọ àwọn kò bá wọn sọ̀rọ̀ mọ́. Listen, things don't just happen. Àwọn nǹkan kan kì í déédéé ṣẹlẹ̀, nǹkan kan ló ṣẹlẹ̀ tí nǹkan kan fi ṣẹlẹ̀. Ọ̀rẹ́ lọmọ ìràwọ̀ tó ń lò, ọ̀fẹ́ ni máa send fídíò àṣírí ìràwọ̀ tiẹ̀ sí ẹ. Ẹ pè nọ́mbà yìí, àókẹ́ WhatsApp nọ́mbà yìí 08054 353629. Bàbá àṣírí ìràwọ̀. God bless you. Ẹ follow wa lórí gbogbo social media and àṣírí ìràwọ̀, Mystery of Star.